lérí táyé rẹ tí wọn gan mo fẹ́ sọ̀rọ̀ lérè bàbá àgbà Maulana Mudirul Markaz Adamallahu hayatahu Habibul Malayin àti bàbá wa Maulana Mufti Diyar wá sí mi náà ni eré tí ó dalé lérí náà nù èèyàn márùn-ún ni wọ́n ń dá sọ̀rọ̀ yìí lọ́wọ́ àwọn mẹ́ta ó ṣèrí gúnbẹ́ èèyàn márùn-ún ní ń dá sọ̀rọ̀ yìí lọ́wọ́ báyìí ọ̀rẹ́ ń dá sí ẹni tó nífẹ̀ẹ́ bàbá wa Maulana Mufti Diyar wọ́n ń dá sí láti pé àwọn fẹ́ gbìjà Mufti ẹ bá ń bèèrè lọ́wọ́ ọ̀rẹ́ àtolólùfẹ́ tí ń dá sí pé ṣé wọ́n lè gbìjà Mufti wá sí mi tí mo fẹ́ sí afáwọn àgbà olórí ìdúró mi láyé lónìí test ni ayé sì ń retí kí mo fẹ́ sọ mo wá dá àwọn àlùfáà wa tí wọ́n kọ́ wa ń kéwú tí wọ́n fi màmá wa wọ́n fún wọn tẹ́rìbíyà lérí táyé rẹ tí wọn gan mo fẹ́ sọ̀rọ̀ lérè bàbá àgbà Maulana Mudirul Markaz Adamallahu hayatahu Habibul Malayin àti bàbá wa Maulana Mufti Diyar wá sí mi náà ni eré tí ó dalé lérí náà nù wá sí ẹ̀yìn wa pín sọ́nà mẹ́rin mẹ́sẹ́jì mẹ́rin ló wà níbẹ̀ nínú wá sí ni ìrọ̀ wà wà mẹ́ ẹ̀bẹ̀ mẹ́mẹ́ ká sì fi òdodo ká fi ránlẹ̀ ọ wà náà ọ̀rọ̀ ni ká wá tààrà ọ̀rọ̀ ni ká fi kọ́ ayé lẹ́kọ̀ọ́ Maulana Sheikh Abdul Wahab bí ọ̀rọ̀ bá lọ báyìí léyìí tí ń lọ ilẹ̀ ń gbóná báyìí bẹ́ẹ̀ sì ni idà ń jòwèrè kó ń kálukú di orí rẹ̀ mú ẹni tí làákàyè rẹ̀ bá pé dáadáa inú ọmọ kéwú tí ẹ̀rù ọ̀la ìlú yìí ṣe ń bà á ó yẹ káwa náà bànújẹ́ ni ẹni tó sì wẹ́jú tẹ́rí ni òun lẹ̀rú bà àkọ́kọ́ ọ̀rọ̀ mi mo fẹ́ dájú ẹ̀kọ́ alfáàgbà Sheikh Abdul Wahab lórí yóò dáfẹ́ ìyá yìí ẹgbẹ́lẹ̀ kan sí tàrọ́bí àlá akhasha godan wa maji'ahu wíbẹ̀ tàrọ́bí àlá akhasha godan wa maji'ahu wọ́n akhasha bí àlá kọ́ àdàmọ́tí nígbàdí yẹ̀dí tàrọ́bí àlá akhasha godan wa maji'ahu wọ́n akhasha bí àlá kọ́ àdàmọ́tí nígbàdí yẹ̀dí. ẹsẹ̀ orí mẹ́rin wọ́n fi yẹjú ojú ọ̀rọ̀ ló fẹ́ sọ yìí kọ̀ọ̀kan nínú ẹ̀ ọ́ ní kókó pẹ̀lú sinmi ẹnu yẹ kó mẹ́ kó mẹ́ sinmi àwòye tàrọ́bí àlá akhasha godan wa maji'ahu kókó ń bẹ nínú ọ̀rọ̀ mẹ́rin ẹsẹ̀ mẹ́rin náà ni kọ̀ọ̀kan nínú mẹ́rin wá ní kókó tàrọ́bíyà àlá akhasha godan wa maji'ahu. Maulana Sheikh Abdul Wahab èmi èé bẹ̀rù ọ̀la ọ̀rọ̀ tí ń sọ yìí ìrọ̀lẹ́ yìí náà ní ń kọ́ tàrọ́bíyà àlá akhasha godan wa maji'ahu. mo fi ọba tó dá mi ṣẹlẹ̀ yìí ẹ̀rù ọ̀la ò bà mí
èmi ò sì bẹ̀rù kọ́ làwọn ó dé. وأخشى على قدمت لدادي يدي. àmọ́ tí máa bà mí lẹ́rù lára ọ̀la òun ni tí ń fò ní ṣe nítorí ọ̀la. èyí tí ń fò ní mi ṣe tí ó wàá bí ọ̀la mi òun ni ń bà mí lẹ́rù. èyí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí láti ilé ńláńlá ní Markaz sínú ilé bàbá wa Àlàmání mufti diyar. أدام الله حياته. Ogun ni ogun táwa ń sọ yìí méjì mẹ́ta ni ó ṣẹlẹ̀ nínú ogun ni tàrọ́bìyà. ترابي على شغبا ومجيئا. Gbogbo bá ṣẹlẹ̀ nínú ìlú kan tó bá lágbára ẹ̀yin ìyá yìí mo fọlọ́ ń bẹ̀ yẹn dákẹ́nu yín mẹ́wọ̀n. ترابي على شغبا ومجيئا. Ibi tá a dé nísìnyí àsìkò tá a wà yìí ọ̀rọ̀ tí ń sọ lọ́wọ́ yìí èmi tí mo dúró yìí tó láti sọ agbára mi ọ̀ka o àwọn tí wọ́n bí mi ni wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ẹ wá sí ẹgbẹ́ tí mo fẹ́ sọ. ترابي على شغبا ومجيئا. Gbogbo máa ṣẹlẹ̀ mẹ́ta ni máa ṣẹlẹ̀ nínú ogun àwọn kan ó gbogbo lọ àwọn kan ó fara kásá ń bí ogun àwọn kan ó sì sálàfíà ogun ó lọ àwọn ọmọ sẹ́kù. وأخشى على قدمت لدادي يدي. Gbogbo tí ń ṣẹlẹ̀ yìí fẹ́ tó bá ní tẹ́rbíyà súfí ó yẹ ká kàkún àdánwò ọlọ́ni. Àdánwò ọlọ́ni ó ti ṣẹlẹ̀ sí àwa yìí náà tẹ́mi ò tí ì rí tẹ́rbíyà rẹ̀ dà bàbá wa Mawlana Sheikh Dawud Abdul Majid Eleha أدام الله حياته. kò yẹ kó dàrú mọ́ wa lójú pé àfa tiwa ni wọ́n. Nígbà tọ́rọ̀ ṣẹlẹ̀ ń jó ni bàbá ń jó yé mi pé àfa mi ń bá mi wí lọ́wọ́ ni. وأخشى على قدمت لدادي يدي. Wọ́n ní Mudirul Markaz àfa mi ń bá mi wí lọ́wọ́ ni ẹ má dá sí. Gbogbo wa náà sọ fún. Bá a ti wá ń gbọ́ kò wá sẹ́ni kankan ṣé ẹ wá jẹ́ ń bèè lọ́wọ́ yín níjọ́ tí wọ́n ń bá àwọn àfa wa wí sínú àwa yìí dùn sí. Agbákàrà Ọlọ́run ni àmọ́ nísìnyí kọ́ ó sinmi àbí ò sinmi èyí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ inú ọ̀pá sinmi tàrọ́bì. ترابي على شغبا ومجيئا. Afáàgbé olórí Sheikh Abdul Wahab mo fọlọ́ ń bẹ̀ yín bó ti dùn yín tó ẹgbẹ́ mi. Èèyàn márùn-ún ni máa wà nínú ọ̀rọ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀. Ìwọ̀n ń ta tí sọ́fún ojú ẹni tí máa sọ̀rọ̀ Markaz yẹn sáyè tó ká tó sọ̀rọ̀ sí. Mudirul Markaz wọn kì í ṣẹni tẹ́nì kankan sọ̀rọ̀ sí o. Àtọ́bẹ̀ o wàláhì àtọ́bẹ̀ o wàláhì àtọ́bẹ̀ o bá àti wá tọ́bẹ̀ o náà ó yẹ ká lè rọ̀ léwò níbi sọ pé ní ṣàbábà àlá شباب اليوم صنوفها لكم. Mo gbà ọ́ ọ̀dọ́ lásìkò yìí ẹja sọ́ọ̀sì. صنوفها لكم. Iṣẹ́ tá à ń ṣe wàláhì làbím ọ̀dà ká ṣe sùúrù. صنوفها لكم. Egbò ọkàn ni ó máa jẹ́ Abdul Wahab. صنوفها لكم. Mà tí wọ́n ń pè irun tó ṣẹlẹ̀ yìí ni wọ́n ń pè ní ẹ̀gún. Tí wọ́n ní kéèyàn gbé mi kò ní lọ yóò sì máa dààmú ọkàn. صنوفها لكم. سلام يدري ما في العقيدة. ń táwọn ọ̀dọ́ fi sọ ṣe ni pé àmọ́ tí rìsọ́ọ̀tì ọ̀rọ̀ yìí ibi tí ń lọ yìí ibi tí rìsọ́ọ̀tì rẹ̀ ó dé àti mà. tọ́wọ́ já sí. fàwọn wọ́n já sọ̀rọ̀ mi. Hayyakumullah. èmi tí ń sọ̀rọ̀ lọ́wọ́ èmi náà tó bẹ́ẹ̀ ẹni tí ń fi sọ iná alfa wa ni. فلا أحد يدري
في غد. wàláhì kò sẹ́ni tó máa di ẹ́ǹdì ọ̀rọ̀ yìí. àwa yìí ni wọ́n ń bàjẹ́. ẹ sọ pé kílẹ̀ lọ kó fà á tó gba fi dákẹ́. tẹ́rìbíyà mọ̀láṣẹ́ Dáúdù ni wọ́n sọ èmi ẹgbẹ́ yìí rí fásọ̀rọ̀ wọn. bàbá kọ́ sẹ́ni péjì wọn. wípé ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí ojú ọmọ kéwú kò sí tó kàn yín. wọ́n tún wá sọ wọ́n tún wá ṣe é ní ṣesí. sẹ́mọ̀ wípé ní kò sí tó bí dára pé wọ́n níbẹ̀ yẹn bá ti wá ń kò sí bí nǹkan sílẹ̀ kó ṣẹlẹ̀ tó ó yẹ ká ní control táfi bí ọ̀rọ̀. فلا أحد يدري ما في غد. ọ̀rọ̀ mi ẹlẹ́ẹ̀kejì òun ni pé ní wàháyú màáyì. وحي معي قبت الديار بلا مرا. Sùlẹ́ìmánù nájímù. نوره غير عاقل. سليمان نجم نوره غير عاقل. wàháyú màáyì. وحي معي قبت الديار بلا مرا. bàbá mufti diyar حياتك. kò sẹ́ni tí ó rí àyìnlá kí n gbọ́ ni. أدام الله وحي معي قبت الديار بلا مرا. wàláhì làzim bọ́lọ̀ ti fẹ́ ṣe wọ́n ló ti ṣe wọ́n hùn. bó ti fẹ́ ṣe wọ́n ló ti ṣe wọ́n hùn. ọlọ́wọ́ ò sì lè ṣe wọ́n bá mi kó dáa tó lè ṣe wọ́n hùn. سليمان نجم نوره غير عاقل. سليمان نجم نوره غير عاقل. مولانا مفتي الديار أدام الله سليمان نجم. سليمان نجم نوره غير عاقل. wàláhì làzim nájímù ni wọ́n ìràwọ̀ kan ní tí ò ní wọ̀kùn. نجم نوره غير عاقل. wọ́n náà tó bá fẹ́ pọ́ pípẹ́ ẹ̀ bá ń sàlẹ̀ fún ọba. سليمان نجم نوره غير عاقل. سليمان نجم نوره غير عاقل. wàláhì ẹ̀ pàgbò ìmọ̀ mi báyìí ni kì í já. ìtí ń ṣẹlẹ̀ sí wọn lọ́wọ́ ẹnìkan ò ní tóbi bó ṣe tóbi tó òun kó má ra dàrú. سليمان نجم wọ́n ń bẹ lọ́ndà kwéré àfa àwọn lọ́wọ́ ni. سليمان نجم wàláhì làzim àfa àwọn ń kwéré wọn lọ́wọ́ ni o. سليمان نجم nínú àdáwọ̀ yìí in tó kù fáwọn ọmọ kí o ní pé ká sọ fọlọ́n kó lọ̀ wọ́n. نوره غير عاقل. سليمان نجم نوره غير عاقل. èèyàn márùn ni wọ́n ń dá sọ̀rọ̀ yìí lọ́wọ́ àwọn mẹ́tò ṣèrí gún bẹ́ẹ̀. حياكم الله. èèyàn márùn ní ń dá sọ̀rọ̀ yìí lọ́wọ́ báyìí. ọ̀rẹ́ ń dá sí ẹni tó nífẹ̀ẹ́ bàbá Mọ̀lánà Mufti Diyar wọ́n ń dá sí láti pé àwọn fẹ́ gbìjà Mufti. ẹ bá ń bèè lọ́wọ́ ọ̀rẹ́ àtolólùfẹ́ tí ń dá sí pé ṣé wọ́n lè gbìjà Mufti. ọ̀tá ń dá sí ẹni tó rẹ Mufti ń bínú òun náà ń dá sí. ẹ sọ fún ẹni tó tí ọ̀rẹ́ Mufti ń bínú pé kí ló fà á ti ń dá sí ọba fẹ́ bá Mufti jà lọ́rọ̀ ọ̀tọ̀ kọ́ bá jà. ọmọ sàṣà bí ọ̀rọ̀ bàbá Mọ̀lánà Mudiru Markaz láti lè fi àtàkì Mufti. سليمان نجم نوره غير عاقل. ọ̀tá méjì ni wọ́n mẹ́lẹ́ ọ̀rọ̀ yìí ọ̀tá méjì ni ọ̀tá Mufti mbẹ̀mẹ̀ ọ̀tá Mudiru Markaz mbẹ̀mẹ̀. àwọn tí wọ́n ń bú bàbá Mudiru Markaz lérí ọ̀rọ̀ yìí nínú àwọn tẹ́ pé ọ̀láìkì Mudiru tẹ̀lẹ̀ nípìlẹ̀ ọ̀tàn náà tẹ́ bá wà lé wo àwọn tá à ń sọ yìí náà wọ́n yé sọmọ kéwu Markaz wọ́n yé síbi kankan wọ́n wà lé kéwu bòmí ni wọ́n yà wèrè wa. سليمان نجم نوره
نوره غير عابد. àwọn ará fẹ́ sílẹ̀kùn fọ́tà kó orí sẹ́sẹ́. ẹlẹ́kẹ̀ẹ́rin òun náà ni ẹni tọ́rọ̀ ń dùn tí ò lè sòdodo. ìjọ tó dòdó bá ti wọ́n láyé a sì sàdákò. ìdí ń ba ẹjẹ́ nísìnyí nù kò jù báwọn náà lọ. bàbá mufti dr wọ́n sọ àwọn statement mẹ́ta kan tí mo dì mú. wàláhì làzim gbogbo ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí àwọn tó jẹ́ mọ́ kíw àwọn yìí ni wọ́n ń bàjẹ́. wọ́n wá ń sọ pé gbogbo ẹ̀yin tó yẹ kẹ́ ẹ dá sọ̀rọ̀ yìí ẹ dá sí i èmi náà ń sọ fún ọdẹ àdáàdà lọ́rin ẹ dá sọ̀rọ̀ yìí o. torí pé jọ́tà àwọn tí wọ́n ní sáàyì lọ́wọ́ tí wọ́n ti tán nǹkan kékeré ló mọ̀ ṣẹlẹ̀. ẹ wo sọ́mi dàtí wá dà nísì. òǹkàlùkù wa gbé ẹni tó gbé mufti sẹ́rí dá ó gbé wọn sẹ́rí dá ń bú mufti ẹlòmíì náà gbé mòdìrú Markaz sẹ́rí dá ọ̀nà ń bú mòdìrú. وحي ممتي ديار بلا مرار. wàláhì làzim mufti ó yìn ín jà tẹ́sì lélẹ́yìí ti sẹ̀rọ tẹ́sì ni حي ẹnìkan ò sì ní tóbi láyé kọ́ lọ́mọ tẹ́sì ẹ̀ bóòlù fẹ́ dì í. wala takunu kalladhina aadhaw Musa fabara'ahu Allahu mimma qalu wa kana inda Allahi wajiha. èyí tí mi ò sọ lérí ọ̀rọ̀ yìí bàbá mufti àwọn tá a jọ ọmọ kéwú àwọn a lè bẹ̀ wọ́n kí wọ́n dá kùtùrọ̀ Ọlọ́run àwọn náà lè jẹ́ kọ́rọ̀ yẹn ó tán. kí mufti gẹ́gẹ́ àwọn náà lè jẹ́ kọ́rọ̀ yẹn parí ọ̀rọ̀ ò sí ní Markaz. ìdí tí fi ń sọ báyìí ni wípé ọ̀rọ̀ tí ń sọ yìí tí ń bá gbà kankan bẹ́ẹ̀ ká ní mo bá ní àníyàn kan tó bá já burú kọ́lọ̀ kó fi sọ mẹ́sàn. tó bá yẹ pé nítorí ìlú yìí mùsítẹ́kíbàlù ìlú yìí ní má fi ń sọ̀rọ̀ yìí kọ́lọ̀ ń kó wọlé abẹ kó wọlé àlùbákà ògbà wọn tá ń dakọ̀ yìí náà káwọn náà má ra máyé. Àmín. bàbá mufti àwọn ni wọ́n ní Markaz ló ní mufti. سليمان نجم نوره غير عابد. ẹ sọ fún àwọn àlùfáà tí wọ́n ń dá sí ẹ kí wọ́n gbẹ́nu wọn sọ̀hún. سليمان ẹ ń sọ authoritatively ni kí lẹ́yìn ń dá sọ̀rọ̀ àfáà tọmọ kẹ́hún sí kí ó kàn yín mẹ́. ó ń kálukú wa ń taara ọ̀rọ̀ yìí fẹ́ tan náà ògo tí ò ní pẹ́ kò lè pẹ́ ẹlẹ́mi mo sọ bẹ́ẹ̀ fún wọn ẹni tó bá taara ọ̀rọ̀ yìí fẹ́ kó wọn fẹ́ fi ní sáà òun fẹ́ fi ní kiri kan ọmọ sẹ́wọ̀n ọmọ bí ni wọ́n sì ń bàjẹ́ tó ni. mufti dr wúwo wọ́n wúwo kéèkó wọ́n wúwo ẹ jẹ́ ń sọ ẹni ẹ̀yọ́ lè wò ẹ dálẹ̀ kẹtù sa wọ́n ti ń bẹ nínú sáà ní sẹ́tẹ̀rẹ́ níbo ń sì kí mẹ́ sọ́dún sí níjò wọn wá wọlé níjò ni wọ́n relegate. àwọn tí wọ́n jọ bẹ̀rẹ̀ eré ìdíje eríire tí wọ́n jọ wà ní láyìn ẹlòmí ti relegate ń bẹ̀rẹ̀ ayé kò ti kù wọ́n sì gbọ́ mọ́. oore wa ń kún oore bàbá àmọ̀dé Markaz mufti liman ankara liman ahabba wa man ankara ẹni tó fẹ́ àtẹni tó kọ̀ wàláyé oore mùdírù Markaz ni wọ́n. mùdírù Markaz náà sì mọ̀ pé oore àwọn ni mufti wàláhì làzí. bọ́bá tí wọ́n di kó máa rí báyìí ahọ́n àtẹnu máa jà nípa balance ilé wọn sì ní Markaz wọn ò lè kílẹ̀mù bòmí kó lóore fún wọn kó yẹ wọn tó Markaz náà ni ayé ọ̀rọ̀ ní sì ti sọ yìí. ẹ jẹ́ ń sọ fún àwọn tí wọ́n ní kí wọ́n máa wọlé gbogbo àwọn tí wọ́n ń sílẹ̀kùn yàrá wọn lẹ̀ fún mufti kí wọ́n máa wọlé ipe ní máa bọ̀ wá wọ́n máa kọ́ ilé ọba rẹ̀ àwọn gbọ̀ ẹ sọ fún wọn pé ní ilé wọn ò ṣe wọ̀. وحي ممتي ديار بلا مرار. àmì ọlọ́run ni bí mufti ò bá rẹ̀yàn sànù rẹ̀ ọlọ́run ó ti dúró tì ọlọ́run ti kún wọn ó ti wà pẹ̀lú wọn. سليمان نجم نوره غير عابد. ẹ sọ fún àwọn tí wọ́n ń pèrè sọ́kọ̀ kí wọ́n palẹ̀ fún ọkọ̀ wọn dé mufti ò nídìí wọn. tọ́wọ́ bá wá rí báyìí èmi ní ìrọ̀wà
mo fẹ́ pa irọ́ àmì ní pé gbogbo àwọn atájọ́ máa kéwú ẹ̀rọ kọjá ṣe sùúrù gbogbo àwọn mùrídí ẹjá ṣe sùúrù ẹ dákun tàbá ní bí erí ṣe fọyàn tó lè fi sunkún kò lè solve problem tí ń bẹ̀lẹ̀ tàbá ṣe sùúrù ká fọ̀rọ̀ wọn sọ́dọ̀ Ọlọ́run pé kọ́lọ̀ bá wa yanjú ẹ̀ àlẹ́ yẹn á máa dákun ni Mọ̀lánà Sheikh Abdul Wahab ẹ dákun torí Ọlọ́run ẹ ṣe sùúrù ẹ dákun mo fi Ọlọ́run bẹ̀ yín mo fi jọ́tọ́ Ọlọ́run bá dá yín sọ́dọ̀ ìyá tẹ́yìn náà mà mo fi bẹ̀ yín ẹ ṣe sùúrù egbò ọkàn ní fún gbogbo wa yìí tọ́ba rí bẹ́ẹ̀ èmi ń kọ lẹ́tà sọ́dọ̀ afá àgbà Maulana Mudirul Markaz Adamallahu hayatahu. ń sọ fún bàbá wípé àtẹ́yìtúkà ya fakharal Ìlọrí mudirana Ataytuka ya fakharal Ìlọrí mudirana. مربي حبيب الله عفوا كطالبا مربي حبيب الله عفوك طالبا. أتيتك يا فخر الإيران مديرنا مربي حبيب الله عفوك طالبا. مربي حبيب والله عفوك طالبا. أتيتك فكرا لمديرنا مربي حبيب والله عفوك طالبا. مربي حبيب والله عفوك طالبا. أتيتك حبيب الله أتيتك يا فخر الإلوري مديرنا أتيتك يا فخر الإلوري مديرنا مربي حبيب الله عفوك طالبا. مربي حبيب الله عفوك طالبا. أتيتك فخرا للوري مديرنا مربي حبيب الله عفوك طالبا. مربي حبيب الله عفوك طالبا. أتيتك فخرا للوري مديرنا مربي حبيب الله عفوك طالبا. مربي حبيب الله عفوك طالبا. بابا مدير مركز أتيتك يا فخر الإلهي حبيبنا. وسيبنا في مفتي أتيتك يا فخر الإلهي مديرنا مولانا بابا Sheikh Adam iṣẹ́ wọn ni mufti. أتيتك يا فخر الإلهي مديرنا. Iṣẹ́ tí bàbá Sheikh Adam ṣe lára mufti wọn ò parẹ́ wọ́n fi kú láyé Mudirul Markaz ló parí iṣẹ́ yìí. أتيتك يا فخر الإلهي مديرنا. ọmọ kéwú pọ̀ níwájú bàbá Mudirul Markaz. مربي ṣe tó jásí pé ní àwọn ni wọ́n ní wá jẹ mufti. مربي حبيب الله أبوك طالبا. nígbà tí wọ́n dé màkọ́mọ tó wá kú màkọ́mọ fún wọn sí ọwọ́ ayẹ wọn ó lè lómi tí ò pé ó yẹ wọn ẹlòmí fi ọ̀rọ̀ pé wọ́n kẹfẹ́ fi kí ní òun tẹ́sì wọn ni wọ́n wá gbé egbò wọn lọ́rùn ọwọ́ á ṣe é dé wọn bígbà pé àwọn gan ni wọ́n ń tọ́jú ẹ̀ fún. مربي حبيب الله أبوك
أفواك طالبا. èmi ń sọ lẹ́nu gbogbo àwọn ọ̀dọ́ Ìlọrin tá a fẹ́ kí Ìlọrin ó bàjẹ́ lónìí tá a sì fẹ́ kó bàjẹ́ lọ́la ń sọ pé àtẹ́yìtúkà. أتيتك يا فخر الإله مديرنا. bàbá olórí gbogbo wa Maulana Mudirul Markaz. أتيتك يا فخر الإله مديرنا. kọ́ra yìí ń sọ pẹ̀lú kúnlẹ̀kúnlẹ̀ ni. أتيتك يا فخر الإله مديرنا. مرادي حبيب الله عفوك طالبا. مرادي حبيب الله عفوك طالبا. ń sọ lẹ́nu mo ju àwọn ọ̀dọ́ sọ́dọ̀ bàbá Mudirul Markaz. أدام الله حياته. kí bàbá dákun torí Ọlọ́run kí wọ́n ṣàforíjì. kí bàbá dákun mo wọlá mo fi bàbá Sheikh Adam bẹ̀ wọ́n. ojú bá lè wò kó pọ̀ tó ká dákun torí àná Muhammad kí bàbá gbé ojú ọ̀rọ̀ yìí mi. àwọn òkú máa kan lélẹ̀ nísìnyí. wọ́n níbi tí ẹni méjì bá ti jà àwọn kókó tí ó jìyà là ń jìyà rẹ̀ ìlérí yìí àwa ìyá rẹ̀ ń jẹ nísìnyí. ṣé mufti kọ́ ni àfa wa ni sáàdì náà mufti àbádì náà ní àfa wa gbà. أتيتك فخر الإله مديرنا. مربي حبيب الله عفوك طالبا. مربي حبيب الله عفوك طالبا. سبحان ربك رب العزة عما يصفون. السلام على المرسلين الحمد لله رب العالمين.